ọ̀fẹ́ mi tó fún ọ. Ó tó. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Oore ọ̀fẹ́ tí kò lẹ́gbẹ́. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Mo kí wa lọ́dẹ̀dẹ̀ aláyọ̀ tí a ti ń gbọ́ mi yìí wípé a kó àbọ̀ sí àkọ́tún ètò agbára tó ń wáyé ní ojoojúmọ́ tí a pè ní oore ọ̀fẹ́ fún ti tòní. Orúkọ mi ni Yusuf David, olùṣọ́ àgùntàn Kenaland Baptist Church. Láti iléeṣẹ́ móhùnmáwòrán Seed of Life Television tó kalẹ̀ sí Ìbàdàn ní orílẹ̀-èdè Nàìjíríà. Ní iléeṣẹ́ móhùnmáwòrán tí a ti ń ṣe ìtànkálẹ̀ àti ìmúgbòòrò ìjọba Ọlọ́run. Lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì, ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́. Kókó tó wà níwájú mi lénìí òun náà ni má ṣe gbàgbé, má ṣe gbàgbé. Kí á tó lọ ka ọ̀rọ̀ Ọlọ́run tí a ó fi bá wa sọ̀rọ̀, ẹ jẹ́ kí á gbàdúrà. Ọlọ́run májẹ̀mú a dúpẹ́ o, ẹni mímọ́ Ísírẹ́lì a yìn yín lógo, torí pé ẹ jẹ́ Ọlọ́run fún wa ní gbogbo ìgbà. Ẹ gba ọpẹ́ wa. Ǹjẹ́ ní òwúrọ̀ yìí a tún ti ṣetán láti pín ọ̀rọ̀ yín lórúkọ Jésù. Olú ẹ bá wa sọ. Olùsọ òpè, olùgbọ́ òpè fúnra ara yín, ẹ kọ́ wa ní ọ̀rọ̀ yín. Ẹ fi ọ̀rọ̀ náà yé wa o, ẹ jẹ́ kó yé wa. Ẹ jẹ́ kí ó ṣe ohun tó dára nínú ayé wa lónìí lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ọ̀rọ̀ Ọlọ́run tí a fi bá wa sọ̀rọ̀ lénìí ó láàrin nínú Psalm 105, Psalm 105 láti ẹsẹ̀ ìkíní sí ìkeje. Ẹ jẹ́ kí a gbé ọ̀rọ̀ Ọlọ́run náà kí a jọ kà á. Ó ní ẹ fi ọpẹ́ fún Olúwa, ẹ pe orúkọ rẹ̀, ẹ fi iṣẹ́ rẹ̀ hàn nínú àwọn ènìyàn. Ẹ kọrin sí i, ẹ kọrin mímọ́ sí i, ẹ máa sọ̀rọ̀ iṣẹ́ ìyanu rẹ̀ gbogbo, ẹ máa ṣògo lé orúkọ rẹ̀ mímọ́. Jẹ́ kí àyà àwọn tí ń wá Olúwa kí ó yọ̀, ẹ máa wá Olúwa àti ipa rẹ̀. Ẹ máa wá ojú rẹ̀ nígbà gbogbo, ẹ máa rántí iṣẹ́ ìyanu rẹ̀ tí ó ti ṣe, iṣẹ́ àmì rẹ̀ àti ìdájọ́ ẹnu rẹ̀. Ẹ̀yin irú ọmọ Ábúráhámù ìránṣẹ́ rẹ̀, ẹ̀yin ọmọ Jákọ́bù àyànfẹ́ rẹ̀. Olúwa òun ni Ọlọ́run wa, ìdájọ́ rẹ̀ ń bẹ ní gbogbo ayé. Ẹ jẹ́ ká wo ẹsẹ̀ wúrà wa, òun náà ni ẹsẹ̀ ìkarùn-ún. Ó ní ẹ máa rántí iṣẹ́ ìyanu rẹ̀ tí ó ti ṣe, iṣẹ́ àmì rẹ̀ àti ìdájọ́ ẹnu rẹ̀. Hallelujah o. Lójúmọ́ èní, nǹkan kan dá mi lójú wípé nínú kókó ọ̀rọ̀ títí a fẹ́ gbé yẹ̀wò yìí tí ṣe má ṣe gbàgbé, àwọn nǹkan mẹ́ta kan wà tí mo fẹ́ kó yé wa kí n tó tẹ̀síwájú. Ohun àkọ́kọ́ ni wípé nígbà tí a bá ti ń sọ̀rọ̀, yálà a gbọ́ ohùn yìí, bóyá ọ̀rẹ́ méjì wọ́n jọ dúró, wọ́n jọ ń sọ̀rọ̀, wọ́n wá fẹ́ pínyà. Ìkíní ó wá wojú ìkejì, má ṣe gbàgbé o, wọ́n wá pínyà. Bí àjèjì bá wà láàrin wọn ní àkókò yẹn, irú àjèjì yẹn ó gbọ́dọ̀ ní àfojúsùn nǹkan mẹ́ta yìí. Àkọ́kọ́ ni wípé àwọn méjèèjì tí wọ́n jọ ń sọ̀rọ̀, àjọsọ gbọ́dọ̀ ti wà tó jẹ́ láàrin àwọn méjèèjì gẹ́gẹ́ bí àdéhùn. Ìkejì ni wípé àṣepamọ́ gbọ́dọ̀ ti wà láàrin àwọn méjèèjì tí etí kẹta tàbí ẹnì kẹta nínú àdéhùn wọn tí kò sí. Ẹ̀kẹta ni wípé májẹ̀mú gbọ́dọ̀ ti wà láàrin àwọn méjèèjì kí irú ohùn báyìí kó tó lè fọ̀ jáde. Ẹ̀gbọ́n táwọn bàbá wa pa lówe ni, àwọn bàbá wa sọ wípé àjọsọ òun ló ń jẹ́ ọmọ mi gbọ́ ẹ̀nà. Bí ohùn báyìí bá wá jáde láàrin ènìyàn méjì tí ẹnì kẹta wà ńbẹ̀, yóò máa wúra rẹ̀ bí òpè. Rárá, ìtumọ̀ rẹ̀ ni wípé àwọn méjèèjì tí ohùn yìí fọ̀ jáde sí, wọ́n ti jọ ní àdéhùn nínú àṣepamọ́, nínú àjọsọ àti nínú májẹ̀mú. Dáfídì, ẹni tí a fi ọ̀rọ̀ rẹ̀ tí a kà láti fi bọ́ wa lénìí, láàrin òun pẹ̀lú Ọlọ́run àjọṣe máa pọ̀ o, àṣepamọ́ máa pọ̀ o, kódà májẹ̀mú pọ̀ láàrin àwọn méjèèjì.
lélẹ́yìí tó mú kí Dáfídì lè ṣe àṣeyọrí, lélẹ́yìí tó fún Dáfídì ní ọ̀nà àbáyọ láti borí ọ̀pọ̀lọpọ̀ ìpèníjà tó ní gẹ́gẹ́ bí ọba lórí ilẹ̀ Ísírẹ́lì. Ẹ̀rí lọ́pọ̀lọpọ̀ ìgbà tí Dáfídì bá fẹ́ ja ogun tàbí tó bá fẹ́ ṣẹ́ ogun, Dáfídì máa ń mú nǹkan kan wá sí ìrántí. Òun ni wípé ó máa ń pàkíyèsí Ọlọ́run sí àwọn àjọṣe àti àṣepamọ́ tó ti jọ wà láàárín òun Ọlọ́run àti àwọn baba ńlá baba Dáfídì. Dáfídì a máa ṣe àkàwé ọ̀rọ̀, ó máa ń pe àkíyèsí, yóò sọ wípé Ọlọ́run Ábúráhámù, Ọlọ́run Ísákì, Ọlọ́run Jákọ́bù. Ẹ gbọ́ nígbà tó dé ẹsẹ̀ kan nínú ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run yìí ní ẹsẹ̀ 6, ó pàkíyèsí, ó ní ẹ̀yin irú ọmọ Ábúráhámù ìránṣẹ́ Ọlọ́run, ẹ̀yin irú ọmọ Jákọ́bù àyànfẹ́ rẹ̀. Ìyẹn ni wípé Dáfídì ń pàkíyèsí wa sí nǹkan kan, wípé ká má ṣe gbàgbé iṣẹ́ Ọlọ́run. Kí n tó tẹ̀síwájú, ní lọ́kàn rẹ̀ dájú wípé Ọlọ́run kì í gbàgbé. Ìwé Hébérù orí 9 ẹsẹ̀ 9 ló jẹ́ kí n mọ̀ wípé Ọlọ́run kì í gbàgbé ohun ìṣe àti ìfẹ́ rẹ̀ láàárín òun àti ènìyàn. Ọlọ́run máa ń dúró ti májẹ̀mú, ènìyàn ló máa ń yẹ̀ nínú májẹ̀mú. Ẹ wá gbọ́ ohun kan kejì ni wípé ènìyàn náà ó ti wá di ọ̀ranyàn fún ọ láti má gbàgbé. Ẹ jẹ́ ká jọ wò kí ni ìwé òwe orí 4 ẹsẹ̀ 4 sọ fún wa. Ìwé òwe orí 4 ẹsẹ̀ 5 yálà kí ló sọ fún wa? Ó ní ọgbọ́n lí òye má ṣe gbàgbé, bẹ́ẹ̀ ni kí ìwọ kí ó má ṣe fà sẹ́yìn kúrò ní ọ̀rọ̀ ẹnu mi. Ìyẹn ni wípé bí ènìyàn ò bá ní gbàgbé, ó gbọ́dọ̀ dúró ti àdéhùn tó wà láàárín òun àti ẹni tí wọ́n jọ ní àdéhùn. Àdéhùn kan wà láàárín ìwọ àti Ọlọ́run, àjọsọ kan wà láàárín ìwọ àti Ọlọ́run. Ó tiẹ̀ lè máa béèrè wípé nígbà wo ni ìwọ àti Ọlọ́run jọ jókòó papọ̀? Ìran kan ló ti ṣẹ̀ wá gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run. Ó jẹ́ irú ọmọ Ábúráhámù àyànfẹ́, ó jẹ́ irú ọmọ Jákọ́bù àyànfẹ́ Ọlọ́run. Ó túmọ̀ sí pé gbogbo ènìyàn ló tan mọ́ baba ńlá baba wa tí ṣe baba ìgbàgbọ́ tí a mọ̀ sí Ábúráhámù. Irú ayé wo wá lè ní wáyé? Àdìsá. Láì oko àgbàdo mi òkè ọ̀hún, òun náà kọ́ kò gbójú báyìí lọ. Ní ìrètí tí n bá débi ọ̀pẹ ìgbó, òun náà máa gbó, ó máa kó lọ́jà láti lọ sọ́ta. Ayé ìṣú mi. Àdìsá, gbogbo àrùn yìí. Ètò kan mú gbogbo. Ètò òun náà wá sọ fún ẹ. Orí ọ̀fẹ́ ọjọ́ òní. Nígbà wo ni ètò náà? Ní aago 6 sígbà wo? Sí aago 6 àràárọ̀. Bí ilé iṣẹ́ ìmáwòrán báwọn. Ó gbọ́dọ̀ máa ṣe àwọn nǹkan wọ̀nyí láti má ṣe gbàgbé. Àkọ́kọ́ ni pé ó gbọ́dọ̀ ní gbogbo ọjọ́ ayé rẹ máa rántí dídára Ọlọ́run. Ọlọ́run dẹ̀ dára o. Sọ bẹ́ẹ̀ tó ń gbọ́ pé Ọlọ́run dẹ̀ dára o. Ọlọ́run yẹn dára tó bẹ́ẹ̀ tó jẹ́ wípé dídára rẹ̀ sí ọmọ ènìyàn kò lákàwé. Ṣé ti iṣẹ́ ìgbàlà ni ká sọ? Eléyìí tó fẹ́ aráyé tó bẹ́ẹ̀ gẹ́ tó fi ọmọ bíbí rẹ̀ ẹyọ kan ṣoṣo fún wa. Bí ènìyàn ò bá ti ẹ̀rọ ti nǹkan kan, ó yẹ kó máa rotí ìfẹ́ rẹ̀ àti dídára rẹ̀. Ohun kan kejì ni wípé a nílò láti máa ru ara wa sókè bí a ò bá nígbàgbọ́. Ọ̀nà wo ni a gbọ́dọ̀ máa fi ru ara wa sókè? Nípa ṣíṣe àyẹ̀wò àwọn nǹkan tí ó wà nínú ayé yìí. Ní ọ̀pọ̀ ìgbà tí mo bá ń lọ rí ìrìnà, tí mo bá rí àwọn ẹ̀dá ohun tí Ọlọ́run dá, màá gbé òṣùbà fún Ọlọ́run. Ṣé ti ẹyẹ tó ń kọrin ni ká sọ ni? Ṣé ti àwọn ohun tí ó ń fi àyà ara tàbí tí ó ń fi àyà rìn tí wọ́n rẹwà ní wíwò fún ènìyàn? Ṣé ti ojú ọ̀run tó jẹ́ pé oríṣiríṣi nǹkan ni à ń rí ń bẹ̀? Kí ni nǹkan tó wá lè mú ọ láti gbàgbé Ọlọ́run rẹ? Níwọ̀n ìgbà tí ọmọ ọmú kò lè gbàgbé ìyá rẹ̀, ó pa dandan fún ìwọ náà láti má ṣe gbàgbé ìfẹ́ Ọlọ́run fún ayé rẹ, ìkìlọ̀ Ọlọ́run fún ayé rẹ.
ohun tí Ọlọ́run ní létò fún ayé rẹ, ó lè gbàgbé rẹ̀, ó lè sọnù, ó lè pàdánù rẹ̀ lọ́gán tí o bá ti gbàgbé májẹ̀mú tó wà láàrin ìwọ àti Ọlọ́run. Lákòótán, a nílò láti máa wá Ọlọ́run fún ìfarahàn rẹ̀ síwájú sí ní gbogbo ìgbà, ní gbogbo ọjọ́. Ìgbé ayé àtúnbí wa yóò máa dàgbà sókè níwọ̀n ìgbà tí a ò bá ti gbàgbé àwọn ìlànà tí ó fi fún wa gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run. Ìwé Mátíù orí 7 ẹsẹ̀ 7 ó tún ru wá sókè, ó fi wá lọ́kàn balẹ̀ láti má ṣe gbàgbé. Ó ní ẹ kan ilẹ̀kùn, ó ní ẹ béèrè. Ohun tó dùn mọ́ mi lójú ńbẹ̀ ni wípé àwọn kan ti kàn àti ṣí fún wọn, má gbàgbé. Àwọn kan ti béèrè, a dẹ̀ ti fi fún wọn, má gbàgbé. Níwọ̀n ìgbà tí o bá ti gbàgbé àwọn àdéhùn àti ìmúṣẹ Ọlọ́run, ó túmọ̀ sí wípé ọ̀la tiẹ̀ náà dára. Ẹnìkan ń gbọ́ mi láàárọ̀ yìí, oore ọ̀fẹ́ fún tòní ni fún ọ láti má gbàgbé, láti máa mú wá sí ìrántí àwọn ohun tó dára tí Ọlọ́run ti ṣe yálà fún ara ilé rẹ. Bí ọ̀rọ̀ ẹ̀rí pé tí olùṣọ́ àgùntàn mi bá ń sọ̀rọ̀, yóò máa pàkíyèsí wa sí àwọn nǹkan tó dára, àwọn nǹkan ìmúláyàlé ni, àwọn nǹkan tó lè fi wá lọ́kàn balẹ̀ ni bí a ò bá ti gbàgbé dídára Ọlọ́run. Lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì, ọ̀rọ̀ tí o gbọ́ láàárọ̀ yìí kó ru ọ́ sókè, kó tún ìgbàgbọ́ rẹ ṣe. Okùn ìfẹ́ràn tó so ìwà àti Ọlọ́run papọ̀, ó yá kó gba iná ọ̀tun. Níwọ̀n ìgbà tí o bá ti gbàgbé Ọlọ́run, lórúkọ Jésù, òun náà yóò rántí rẹ sí rere. Láti wákàtí lọ, bó o ṣe ń pòǹgbẹ, bó o ṣe ń gbìyànjú láti rí wípé Ọlọ́run ẹ̀mí àwọn wòlíì yóò dúró tì ọ́, lórúkọ Jésù ò ní ní ìjákulẹ̀. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ènìyàn lákòókò yìí fún ìtẹ̀síwájú tí a jọ ní orí ètò yìí ní gbogbo ìgbà àti ní gbogbo àkókò. Lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì, bó o ṣe ń gbọ́ mi lénìí, ò ní di àwátì. Iléeṣẹ́ móhùnmáwòrán yìí a lè máa mú ètò yìí wá sí ọ fún ọ ní gbogbo ìgbà tí a bá ti ní, nígbà tí o bá tẹ bọ́tìnì pupa tó wà nísàlẹ̀ àmì subscribe, tẹ aago yẹn, pín fún àwọn ará. Rí i dájú wípé o ò dánìkan wo ètò yìí, pín orí ọ̀fẹ́ náà fún ẹlòmíì. A ó tún pàdé láyọ̀ lórúkọ Jésù. Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run májẹ̀mú, a gbé ọ̀gá, a yìn ọ́ lógo fún ọ̀rọ̀ òtítọ́ ti àárọ̀ yìí. Gba ọpẹ́ wa. A ti gbọ́, ọkàn wa sì gbọgbẹ́. Ẹ̀mí mímọ́ wá ràn wá lọ́wọ́. Mo gbàdúrà fún ẹnìkan, ìpèníjà rẹ yẹn, oh my God, ohun tí ò ń là kọjá yẹn, ọkàn rẹ ti dàbí ẹni pé o ti fẹ́ gbàgbé Ọlọ́run. Lónìí, lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì, ìwé ìrántí tiẹ̀ náà á ṣí. Àwọn tó yẹ ká gba ọrùn lójú tiwọn nítorí tiẹ̀ ká lè bá àrántí rẹ sí rere. Lórúkọ Jésù, á gba ọrùn lójú wọn, àrántí rẹ sí rere, ọ̀rọ̀ rẹ sì dayọ̀. Lórúkọ Jésù Kristi Olúwa wa, àmín.